Ìjàká òkè òun láwa yìí o. Ẹ̀yin náà wo àdúgbò. Ilẹ̀ Yorùbá rèé o. Táwọn èèyàn wá dẹ̀ dúró tán pé sẹ́ẹ̀ àwọn fẹ́ orílẹ̀-èdè Yorùbá ní kíákíá ṣẹ̀rí báyìí. Ṣé tí a bá gba Yorùbá Nation pé Yorùbá máa develop dáadáa tí a dẹ̀ máa ṣe nǹkan tó dá síbẹ̀. So ṣẹ̀rí báyìí. Ẹ wo transformer. Ẹ wo transformer bó ṣe rí. Wọ́n dẹ̀ ní kò dá o. Wọ́n transformer yẹn ò dá o. Wọ́n sì ní transformer. Ẹ wòran náà tàn. Ẹ wòran. Gbogbo nǹkan tó ń ṣe yẹn fake ni o. Ẹ rí báyìí. Ó jẹ́ nìyẹn. So Ìjàká òkè ibẹ̀ la wà yìí o. Ìlú Ìjàká òkè òun la wà yìí. Ìlú Ìjàká òkè. So wọ́n nífẹ̀ẹ́ sí Yorùbá Nation. So ẹ jọ̀ọ́ gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri àgbáyé, àwọn ọmọ Yorùbá wa need the support gidigidi. Kò ní sú wa, kò ní rẹ̀ wá lágbára Ọlọ́run. Odò àgbé wa kò ní gbọ́dọ̀ rẹ̀ láṣẹ Èdùmàrè. Lẹ́ẹ̀kan sí mi ọmọ ẹ̀kọ́ mẹ́dùnmíyàn náà ni.